aláìléso jẹ́ kó sèso nínú ọdún tí a wà yìí aláìgbàgbọ́ jẹ́ kó gbàgbọ́ kí gbogbo wa di yíyè adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ìpalà tó borí ipá agbára tó ju agbára lọ ìrànlọ́wọ́ aláìní ọba tó fún wa ní orí ọ̀fẹ́ tó tún pa ọmọ gẹ́gẹ́ bí alààyè ọkàn ìgbà àkọ́kọ́ tá a máa wá sórí ètò nìyí o ní ọdún 2026 ọdún tó kọjá ọ̀sẹ̀ tó kọjá agbọ́dún lọ ni ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè tó fún wa lórí ọ̀fẹ́ tá a ti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM gẹ́gẹ́ bí Ọlọ́run ti máa ń lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀ àánú Olúwa ni ojú rere Olúwa ni ọlá Olúwa ni ìdáǹdè Olúwa ni ìbùkún Olúwa ni ìṣẹ́gun Olúwa ni oore Olúwa ni lórí ayé wa tó tún mú a rí ọdún 2026 láyọ̀ àtàlàáfíà kì í ṣe nípa ipá o kì í ṣe nípa agbára bí kò ṣe nípa agbára ẹ̀mí Ọlọ́run Olódùmarè tó fàánú gbà wá nítorí pé nítọgbọ́n a ò tó nǹkan ní ti ìwà a ò tó nǹkan ní ti òye a ò tó nǹkan ní ti ọ̀rọ̀ a ò tó nǹkan ní ti yíyẹ a ò tó nǹkan ní ti ọgbọ́n orí a ò tó nǹkan ṣùgbọ́n ó ṣà ń fàánú gbà wá ó ń fàánú ràn wá lọ́wọ́ ó ń fàánú dúró tì wá ó ń fàánú pa wá mọ́ ó ń fàánú tì wá lẹ́yìn láti wá sórí àkọ́tún ètò lónìí Ohun Àwọn Kérúbù on FM lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídire ní ìlú Abẹ́òkúta ó fẹ́ mi o. bàbá àjọ ẹ̀jẹ̀ máa fi gbogbo ògbà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àfọpẹ́ o àsìkò yìí ọpẹ́ ni kó máa dún lọ́wọ́ Ọlọ́run bó o bá lówó lọ́wọ́ dúpẹ́ o bó o bá lówó lọ́wọ́ dúpẹ́ ipòkípò tó o bá wà ọpẹ́ ni kó máa dún nítorí pé ọjọ́ tó lówó tó bá fojú kan ẹni tí ò ní ìjọ yẹn náà ló máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run á ní Ọlọ́run ó ṣe torí pé ti máa ń tọwọ́ bàpò gbogbo ìgbà ni mò ń rí yọ ọjọ́ tí tálákà náà bá fojú kan lágànná tálákà náà a tún máa fọpẹ́ fọ́lọ́run ni a sọ wípé Ọlọ́run ó ṣe torí mo wà lálàáfíà ara bíbí tí ẹ lówó lọ́wọ́ mo ṣá wà lálàáfíà ọjọ́ tí ẹni tó ń ṣe gángan náà bá fojú kẹni tó ti kú onígángan ọ̀gán náà a tún fọpẹ́ fọ́lọ́run alẹ́ ni tó ti kú ló parí fún o ẹni wà láyé ìrètí ń bẹ ìrètí ń bẹ fún yín bàbá màmá ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Àwọn Kérúbù lọ́sẹ̀ yìí fún tọdún yìí àkọ́kọ́ rèé tá a tún máa pàdé ara wa lórí ètò Ohun Àwọn Kérúbù on FM ní ìkànnì Sweet 107.1 FM Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi ó fẹ́mi lẹ́yìn tèmi ń pè mí ọmọ àmásẹ̀gàndógó ọmọ ògo tuntun ẹ káàbọ̀ lọ́sẹ̀ ó fẹ́mi kò tí ì padà sílé lẹ́yìn ilé ọdún tó wá ní kò tí ì padà sílé ẹran ṣìkò àti ìjẹ́ tán adúpẹ́ o lọ́wọ́ Olódùmarè bá a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo bàbá àti ẹ̀yin màmá ẹ ṣe dáadáa lọ́dún tó kọjá o in fact ẹ jọ wá lójú ẹ jọ wá lójú Ọlọ́run lò yín fún wa jù bá a ti lérò lọ Ọlọ́run lò yín fún wa nítọgbọ́n nítìmọ̀ nítòye nítàdúrà Ọlọ́run lò yín fún wa lórí ètò yìí àdúpẹ́ lọ́wọ́ yín o wàhálà àti ìdààmú kò ní wọnú ilé yín dọ́lítà wò yìí wàhálà àti ìdààmú kò ní kọlu ilé yín o àìsàn ẹ lọ wá 2 million wá ẹ lọ wá 30 million wá ẹ lọ wá 40 million wá níbikíbi tó o ti ń gbọ́ mi lọ́rọ̀ lẹ́yìn tó o ti ń gbọ́ wa yìí lórúkọ Jésù kò ní kọlu ilé rẹ ayọ̀ àtàláfíà láàfin lọ́dún yìí já àtútù bẹ̀rẹ̀ náà nìyẹn 2026 àtútù bẹ̀rẹ̀ ó tuntun lọ díẹ̀díẹ̀ ká tó ṣẹ́jú pé àtúmú 31st ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ náà ni ó parí rẹ̀ láyọ̀ àtàláfíà ó fẹ́ mi o ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe ẹ káàbọ̀ sórí ètò tòní ẹ kú àtàárọ̀ ètò Ohun Àwọn Kérúbù on FM ní Sweet 107.1 FM lẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ kú àtàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò.
adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Adúpẹ́. Ẹ káàbọ̀ padà Ẹ káàbọ̀. sórí ètò Ohun Awon Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní Òkè Tèmídúró nílùú Abẹ́òkúta. Ofemi adúpẹ́ o nípa Ọlọ́run mú wa rí 2026 láyọ̀ àtàlàfíà. Ògbólógbòó ọdún 2025 ó ti kọjá lọ ó ti kọjá lọ ó ti bá tirẹ̀ lọ gbogbo ọgbọ́n inú rẹ̀ ó ti bá lọ gbogbo ìmòye inú rẹ̀ ó ti bá lọ gbogbo ìmọ̀ inú rẹ̀ ó ti bá lọ gbogbo ìjàmbá inú rẹ̀ ó ti bá lọ. Ọlọ́run wa mú wa rí ìmọ́lẹ̀ ọdún tuntun 2026 jẹ́ ká wá wò ó ṣe mọ̀ pé tí ọmọ bá jáde kúrò nílé tó bá jáde wọn á ní kó rántí ọmọ ẹni tó ń ṣe ìyẹn ni wípé tó bá ti rántí ọmọ ẹni tó ń ṣe kò sí bó ṣe fẹ́ rántí ọmọ ẹni tó ń ṣe tí ò bá máa rántí ibi tó ti ń bọ̀ kó rántí ibi tó dé kó sì máa ronú ibi tó ń lọ jẹ́ ká wá wò ó Ofemi o Ofemi tí o sùn ní ọdún 2025 yìí kí ni àwọn ìrírí tá a rí níbẹ̀ àti àwọn ẹ̀kọ́ wo ló wúlò fáwọn èèyàn ẹ̀kọ́ wo ló wúlò fún àjẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà àwọn ìrírí wo la lè sọ wípé èèyàn tọ́ka sí lọ́dún 2025 àti àwọn ẹ̀kọ́ tó wúlò fún ìran ènìyàn tó wúlò láti gbé àwọn ènìyàn dìde ní ọdún 2026 jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ tiẹ̀. Bàbá àjọ ọ̀rọ̀ lẹ dálẹ̀ yìí o ẹ jẹ́ àwò báyìí lọ́dún 2025 mo láǹfààní láti bá arákùnrin kan sọ̀rọ̀ níbi tá a ti jọ ń complain ẹ má complain ó ní ẹ jẹ́ ń pe gbólóhùn yìí bóyá ẹ gbọ́ ó ní kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún. àfẹ́ni tó bá ní tòun ò tó. ó ní olówó ni everybody. bá ní bàbá wa àápé gbọ́n ni àápé gbọ́n ẹ ṣe àwò ó ní ṣe ẹ ló pe àkáǹtì mo ní àkáǹtì mélòó ló ní ó ní kò sí àkáǹtì tẹ́ béèrè tí mi ò ní ó dà ètò olówó kọ́kọ́ nìyẹn ó ní ṣì mo bá ṣì ó níbẹ̀ lọ́wọ́ àti ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kó wo ọjọ́ tó ṣù parí kó o wáṣẹ́ gbogbo owó tó wọlé àti èyí tó jáde kó o wá sọ bóyá o kì í ṣolówó. èrò rẹ̀ bí eré bí àwàdé mi náà wá sí bàbá àjọ mo bá ṣe mò ń rí almost 1 million plus nínú oṣù kan bàbá àjọ màá sì máa wòra mi pé kò sówó. a sì máa complain. kò sí náà ni. ẹ̀kọ́ tí mo rí kọ́ńbẹ̀ ni wípé tá a bá lórí ọ̀fẹ́ láti ṣe iye tá a ná lójoojúmọ́ fún oṣù kan ká má ṣe wá sọ fún ọdún kan ó yẹ ká máa yíra lẹ̀ ni pé Olúwa ò ṣe nítorí pé èyí tọ́lọ́run ń ṣe fún wa ó kọjá ka sí nǹkan a kàn ń fojú fò ni a kàn ń fojú òpó kéré bóyá torí pé owó yẹn ò ṣe kìsì sọ́wọ́ wa lẹ́ẹ̀kan náà òun ni ò jẹ́ ká mọ̀ ọ́ lóore ṣùgbọ́n tá a bá lọ wò ó tá a ṣe níkọ̀ọ̀kan à á mọ̀ wípé Ọlọ́run ń ṣe èyí lẹ̀kọ́ àkọ́kọ́ tí 2025 ó kọ́ mi kò dẹ̀ sí oṣù kan tí mi kì í ṣe kinní yẹn tí n bá ti lọ wò ó màá tún wò pé èmi náà lóṣù tó kọjá yìí adúrú nǹkan tí mo ná rèé kò dẹ̀ ju iṣẹ́ yìí náà lọ́tà ń ṣe ṣùgbọ́n Ọlọ́run ń ṣe èyí lẹ̀kọ́ àkọ́kọ́ ìkejì ń bẹ bàbá àjọ kí n tó sinmi nítorí kíní yẹn ó ń gbé mi nínú gan ni. ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 22 ó sọ nǹkan kan ó ní bí ó ti wà nípa tirẹ̀ ó ní wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. ẹ̀kọ́ yìí ó jẹ́ nǹkan gbòógì tí mo kọ́ lọ́dún tó kọjá ọ̀pọ̀ àwọn èèyàn tí ẹ̀mí rẹ̀ sọnù lọ́dún tó kọjá láàrò sí. ogunlọ́gọ̀ àwọn ènìyàn tẹ̀mí wọ́n jẹ́ 20 years sí àsìkò yìí àti ìrò sí wọn. ọ̀pọ̀ ló jẹ́ wípé ìjà náà jọjà lánàá ń gbọ́dọ̀ ọjọ́ kejì ló bá sọlẹ̀ ló bá gborúkọ. òun ni ó ti lérí olóhùn adìyẹ pẹ̀lú ẹ̀. àìmọye èèyàn ni kú ṣe lọ́ṣẹ́ lọ́dún tó kọjá. èyí wá kọ́ mi lọ́gbọ́n wípé ẹnikẹ́ni tó bá wà ní láyìíká rẹ gbìyànjú kó wà lálàáfíà pẹ̀lú ẹ̀ ó ṣeé ṣe ojú tó rí yẹn kó o má lórí ọ̀fẹ́ àti rí lọ́jọ́ kejì. wà ní àlàáfíà ní gbogbo ìgbà kódà kẹ́ ní gbólóhùn aṣọ yanjú ẹ̀ níbẹ̀ yẹn torí o mọ̀ bóyá ìṣẹ́jú tó kù fún ẹni yẹn láyé òun ló ń rí yẹn. bàbá ìjọ ó pọ̀ ṣùgbọ́n ẹjẹ́ adalẹ́. kọ́lọ́hún alààyè kó túbọ̀ ràn wá lọ́wọ́. àmín mo bá ń gbé kinní òkè bá ń gbé sókè. Ayọ̀
ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Òun ni o. láti lè ṣe Sweet 107.1 FM ní òkè tèmídìrí nílùú Abẹ́òkúta. bẹ́ẹ̀ni Ofemi o. bàbá àjọ. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó mú mi lọ́kàn o. ó mú mi lọ́kàn pọ̀. ẹni wípé tó o bá ní fà á kájà pẹ̀lú ẹnikẹ́ni. ilé ọ̀la lè mọ́. kó ti lọ pẹ́ jù. kàtúnṣe ti lọ pẹ́ jù. ara àwọn ẹ̀kọ́ pàtàkì tí ọdún 2025 tó kọ́ gbogbo ènìyàn nìyẹn. bẹ́ẹ̀ni. ó kọ́ èmi náà lẹ́kọ̀ọ́ o. pé ká máa ní ìrẹ̀lẹ̀ ká máa ní ìrẹ̀lẹ̀ òní ní ìrẹ̀lẹ̀ òní ní ìrẹ̀lẹ̀ ọgbọ́n ní ìrẹ̀lẹ̀ ògọ̀ ní ìrẹ̀lẹ̀ oléèyàn ní ìrẹ̀lẹ̀ oléèyàn ní ìrẹ̀lẹ̀ òmọ̀tán ní ìrẹ̀lẹ̀ òmọ̀rárá ní ìrẹ̀lẹ̀ oláṣọ ní ìrẹ̀lẹ̀ òláṣọ ní ìrẹ̀lẹ̀ àti ìrẹ̀lẹ̀ kún nítorí pé gbogbo ẹ̀mí yìí mo lè sọ pé gbogbo lọ́gọ̀ gbogbo àwọn tọ́lọ́run lò lọ́dún tó kọjá tí wọ́n ràn mí lọ́wọ́ tí wọ́n ṣe mí lóore nípasẹ̀ ìrẹ̀lẹ̀ ni kì í ṣe nípasẹ̀ mo gbọ́n kì í ṣe nípasẹ̀ mo mọ̀ kì í ṣe nípasẹ̀ mo lóye àwọn tọ́lọ́run lò tí wọ́n sọ pé ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí fẹ́ ní báyìí nípasẹ̀ ìrẹ̀lẹ̀ ni mo tiẹ̀ wà níbì kan láìpẹ́ yìí wọ́n ń pèèyàn kan lórí fóònù wọ́n sọ fẹ́ ni ẹ pẹ̀lú sà ibo lẹ ti wà sà ibo lẹ ti dé sà ṣe ti ń bọ̀ sà ṣe ti débẹ̀ yẹn sà àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń rò pé bí àgbàlagbà kan respect yẹn ṣáà pọ̀. nígbà tẹ́ ń tàn máa dé wọn á rí pé ẹni tí ò tẹ̀ tó mi lọ́jọ́ orí gan ni ṣé wọ́n pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé tó bá ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn èèyàn mọ̀ kó máa jù wọ́n lọ wọ́n ṣàkàn ń lo sà fún wọn ìyẹn kan sọ pé aṣọ́mọ kékeré yẹn lẹ́ ń lo sà fún mo ní o fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn o fẹ́ lo sà fún. àfi kó wà nírẹ̀lẹ̀. báwo ló ṣe fẹ́ ṣe nǹkan yẹn ò ní rí sí àti gba ara àwọn ẹ̀kọ́ pàtàkì tí ọdún 2025 tó kọ́ èmi nìyẹn tí mo sì fẹ́ kí ìwọ gbogbo ìwọ tó ń gbọ́ mi kó o mú lò níbẹ̀. ọjọ́ orí kọ́ nìyẹn fi ń respect èèyàn o ọjọ́ orí kọ́ nìyẹn fi ń respect èèyàn àbúrò ẹ̀yẹn wò ó pé ọmọdé sì ni ó kéré sí ẹgbẹ́ àbúrò mi ni ẹgbẹ́ àbúrò mi kẹta ẹgbẹ́ àbúrò mi kẹrin kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí respect is reciprocal. mo tún wá kẹ́kọ̀ọ́ kan lọ́dún 2025 ó fẹ́ mi o mo rí wípé irú èsì tó bá ń fúnyàn nígbà tó bá kí ẹ ló ní ṣe bí ó máa kí ẹ lọ́jọ́ kejì. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ó dé àdúgbò ó dé chọ́ọ̀chì ó dé ibi iṣẹ́ ó dé ilé ìwé ó dé gbogbo ibi ní pé irú èsì tó o bá ń fi nígbà tó bá kí ẹ ló máa sọ bí àwọn máa kí ẹ níjọ́ mi ṣé wọ́n tán kí tó sọ pé báwo ni ṣòwárí tó bá kí ẹ tó sọ pé how are you sir God bless you sir ẹ rọra sir ẹ rọra ma ìjọ tí wò bá wá rántí kí wọn àwọn gangan náà máa pè é kí ara àwọn ẹ̀kọ́ tí mo kọ́ lọ́dún tó kọjá nìyẹn ṣíṣe àpọ́nlé ẹni nínú kíkí kì í ṣe pé kọ́ máa kí ẹ kó ní báwo ni kókó orí yẹn kó ní alpha kó ní báwo ni mọ́mí ẹ̀ ń kọ́ bó o bá kí èèyàn tàpọ́nlé tó o kí èèyàn tọ̀wọ̀tọ̀wọ̀ tó o kí èèyàn tìyìtìyì ìjọ tí wò ó bá rántí láti kí wọn nítorí pé ìwọ máa ń dáhùn dáadáa nígbàkigbà tí wọn bá kí ẹ o máa ń fèsì dáadáa tó bá ní ẹ káàárọ̀ tó ní how are you tó ní ẹ káàárọ̀ tó ní ẹ káàárọ̀ sir how are you sir God bless you sir mọ́mí nǹkan sir sórí sẹ́ni sir mà tá a máa ń fi kún ọ̀rọ̀ yẹn èdè àpọ́nlé ni ó sì ń padà bọ̀ lọ́dọ̀ ẹni tó lò ó. ó sì ń padà bọ̀ ṣùgbọ́n nígbà tó wá kí ẹ tó ní báwo ni bó bá dijọ́ kejì gan bó bá pàdé ẹ gan bó bá rántí kí wọn gan àwọn ògùn ní kí ẹ. báwo ni ẹgbẹ́ arìngì lórí ẹni. nítorí pé mo ní àwọn ládùúgbò tèmi ń gbé mo ní àwọn àgbàlagbà tó mi ń bí lọ́mọ mo ní àwọn ẹgbẹ́ mi mo ní àwọn àbúrò mi tó máa ń kí mi tàpọ́nlé ìjọ́ tí mi ò wá rántí kí èèyàn kan ó wá kí mi ẹni yẹn wá ń sọ mi pé sẹ́yìn mọ̀ pé tẹ́yìn táwa bá kí ẹ̀yìn yìí máa ń dá wa lóhùn dáadáa ni àṣà tó dání àṣà ìkíni kò ní kankan ṣe pẹ̀lú ọjọ́ orí ara àwọn ẹ̀kọ́ ti ọdún 2025 tó kọ́ ẹ̀mí nìyẹn o tíwọ náà gbọ́dọ̀ kọ́ bó ṣe ń kí èèyàn dáadáa kọ́ bá ti ṣàpọ́nlé ẹni kọ́ bó ṣe ń kí èèyàn tìyìtìyì kọ́ bó ṣe ń kí èèyàn tẹ̀yẹtẹ̀yẹ ọ̀rọ̀ kíkì yìí ó máa ti fọ̀pọ̀lọpọ̀ ìjà nínú chọ́ọ̀chì gan. bẹ́ẹ̀ni o kì í sísá alágbára mi ò lè kí wọn bọ̀dá yẹn bàjẹ́ gan. láàrin ẹbí gan pàápàá láàrin ẹbí tó pé tó o bá ti o mọ bó ṣe and two má sọ pé ẹ káàárọ̀ ẹni tó bá jù yàn lọ tó bá ti kí ẹ káàárọ̀ fi sá sí ìyẹn ni pé mo kí ẹ mo tún pọ́n ẹ lé ìtumọ̀ ẹ nìyẹn ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàsán sà ẹ káàsán mà ẹ kúrọ̀lẹ́ mà ẹ kì í ṣe káàsán ẹ kúrọ̀ gbogbo àwọn èèyàn àṣà tó wọnú ayé lẹ́nìí òní ni ò jẹ́ ká yógùn òun ni ò jẹ́ kí ìfẹ́ ó jọba ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta à ń padà bọ̀.
bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè key street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn fàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salima Sugbeson Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá. kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. My hope is built on Thy word is a lamp unto my feet and a light unto my path. Ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìdí rẹ̀ rèé tí a ṣe ń pe gbogbo ọmọ Ọlọ́run láti wá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àkókò náà rèé láti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí yóò mú ọ jinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ilé ẹ̀kọ́ Trinity College of Divinity ni a gbé kalẹ̀ fún gbogbo ọmọ Ọlọ́run tó fẹ́ jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Combination of Bible school, theology and seminary. Àwọn tó bá ní ìpè yóò máa gba ẹ̀kọ́ fún ọdún méjì gbáko láì sanwó. Our school is open for lectures every Saturday 9 a.m. through 5 p.m. Yàrá ìgbẹ̀kọ́ wa ṣí sílẹ̀ ní gbogbo ọjọ́ Sátidé nígbà tí ìkẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láti aago 9 òwúrọ̀ di aago 5 ìrọ̀lẹ́. Ẹgbẹ́dá campus 30 Mufutau Adéyẹmí street beside Amoru filling station Orelope bus stop Ẹgbẹ́dá Lagos. For further enquiries please call 0802-600-4444 or 0805-546-5682. ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrè nílùú Abẹ́òkúta. ẹ káàbọ̀ padà akínyìn o níbikíbi tẹ́ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu wa. Ofemi o bàbá àjọ lára ẹ̀kọ́ pàtàkì tí ọdún 2025 kọ́ èmi òun ni wípé bá inú sọ má béèyàn sọ o. àǹtí bọ̀dá bá a nú sọ má béèyàn sọ kàkà tó o máa fi béèyàn sọ bá Ọlọ́run sọ o kàkà tó o máa fi béèyàn sọ bá Ọlọ́run sọ. ṣé ẹ rántí wípé àwọn tẹ́ ẹ bá sọ lọ́dún tó kọjá àwọn náà da iṣẹ́ yín rú. ṣé ẹ rántí pé àwọn tẹ́ ẹ bá sọ lọ́dún tó kọjá àwọn náà da ilé yín rú. ṣé ẹ rántí wípé àwọn tẹ́ ẹ bá sọ lọ́dún tó kọjá àwọn náà fún yín ní wrong advice lórí àwọn ọmọ yín. àwọn náà sì ni. ṣé ẹ rántí wípé ọ̀rọ̀ advice ọ̀rọ̀ àwọn tẹ́ ń bá sọ yẹn àwọn ọ̀rọ̀ yẹn wá dàbí afọ́jú tó máa fọ́jú rìn tó ní kálukú wá lọ rọ́ọ̀lù kòtò lọ́dún 2026 yìí ẹ̀kọ́ tèmi kọ́ látọdún 2025 nìyẹn ni pé kẹ́ ẹ gbé sínú èrò yín kẹ́ ẹ gbé sára kẹ́ ẹ gbé sẹ́mi bọ́lọ́run sọ kẹ́ ẹ fi rìnrìn àjò lọ́dún 2026 bánú sọ má béèyàn sọ o kàkà tó o máa fi béèyàn sọ Ọlọ́run ọ̀gá ògo ni kó o bá sọ. kódà àti ẹ̀tún lè gbé kalẹ̀ báyìí pé bọ́lọ́run sọ má béèyàn sọ. torí gbogbo àwọn tó o bá sọ àwọn náà lé ẹ kó lé ọkọ àwọn tó o bá sọ àwọn náà sọ dẹni tí ò láyà ńlé àwọn tó o bá sọ àwọn náà sọ iṣẹ́ ẹ̀dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́ àwọn tó o bá sọ àwọn náà jẹ́ kó lọ misbehave ní tó ti ṣiṣẹ́ yẹn tó o fi lè padà ṣiṣẹ́ ńbẹ̀ mọ́ àwọn tó o bá sọ àwọn náà lé olóore lára rẹ àwọn tó o sọ fún tó ní kọ́ máa sọ fẹ́ anybody àwọn náà wá sọ fẹ́ anybody wọ́n padà sọ náà sọ fẹ́ anybody anybody náà ẹnìkan tún sọ fẹ́ nìkan tẹ́yẹ̀ kan náà tún sọ fẹ́ nìkan nítorí pé èèyàn kan mọ̀ èèyàn kan téèyàn kan tún mọ̀ èèyàn kan wọ́n wá fi ayé rẹ̀ sípò tó wà yìí ẹ̀kọ́ tèmi kọ́ lọ́dún 2025 òní mo mú wá fún ọ yẹn pé dádì mọ́mì bọ̀dá àtàǹtì lọ́dún 2026 tá a wà yìí ẹ bá inú sọ kẹ má bẹ èèyàn sọ kàkà kẹ ẹ bẹ èèyàn sọ ẹ bá Ọlọ́run ọ̀gá ògo sọ ẹ kó àníyàn yín tọ Ọlọ́run ọ̀gá ògo lọ ẹ kó tọ ipá tó borí ipá lọ ẹ kó tọ agbára tó ju agbára lọ ẹ kó tọ náà tó ní ipa lórí ayé lọ nítorí wípé tẹ ẹ bá ṣì ń bẹ èèyàn sọ ènìyàn tọ́lọ́run dátọ́ tó ní inú òun bàjẹ́ tó pé òun dé ìran ènìyàn òun lẹ́yìn bá sọ nítorí náà lọ́dún 2026 yìí
ààrẹ ẹ̀kọ́ tèmi gbé jáde lọ́dún 2025 nìyẹn tí mò ń sọ fún ẹ wípé bánú sọ má bẹ́ẹ̀ ènìyàn kankan sọ tó o bá wà lè bá tó bá rí pé o lè gbé sínú bóyá bọ́ sí kọ̀rọ̀ kan kó bọ́ lọ́rùn ọ̀gá ògo sọ nítorí pé òun ló ní agbára láyé àti lọ́run. ìpàdé wa yìí ó jẹ́ ayọ̀ lọ́kàn wa lápò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ká ó sì wà pẹ̀lú rẹ̀ Jésù. Ó fẹ́ mi o bàbá àjọ kí ló mú wá yìí. ẹ já tún wò báyìí bàbá àjọ torí kí nìyẹn ń gbè mí inú bẹ́ẹ̀ ṣe ń sọ lára ẹ̀kọ́ tí mo tún kọ́ lọ́dún tó kọjá lọ yìí òun ni wípé ẹni bá ń ṣe ni lóore má wà léwu ẹ o bó o bá ti torí pé nìyẹn ń ṣe lóore àlóògùn tiẹ̀ ló fẹ́ wò ọlọ́run jẹ́ olóore gbà tọ́rọ ẹni tá a ṣe lóore tí ń fi bí iṣu ni la máa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ sí. ní gbogbo àjá sí. ẹni bá ń ṣe ni lóore oore tó ń ṣe yẹn ni kó o kọjú mọ́ kó o sì máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó o máa gbàdúrà fún pé kó má bàjẹ́ fún kì í ṣe àléébù títí ẹ̀ kó mọ̀ ọ̀rọ̀ sọ ló máa wò ó dẹ̀ ń ṣe lóore kò mọ̀ wá wù ó dẹ̀ ń ṣe lóore ṣe bó ṣe ń ṣe wọ lóore ibẹ̀ ni ó dojú kan tó bá tiẹ̀ wá kù díẹ̀ káàtó fẹ́ nìyẹn ní apá àbì kan nítorí a kì í rìn kórí mami ó ṣe fi ọ̀rọ̀ ẹni yẹn sínú àdúrà a kì í mọ̀ tán ó ṣe fọ̀rọ̀ ẹ̀ sínú àdúrà kì í ṣe kí ni ó tiẹ̀ mọ̀ rí gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò da ìwẹ̀ ò da báyìí ló ṣe ẹni bá ń ṣe ni lóore èèyàn ìbarú ẹni bẹ́ẹ̀ jẹ́ yálà àwọn ẹ̀kọ́ tí mo kọ́ lọ́dún 2025 ìwọ náà gbìyànjú olóore tó ń ṣe ọ́ lóore yẹn tó ń ṣe ẹ́ láǹfààní tó ń ṣe àwọn ọmọ ẹ̀ lóore má bà wọ́n jẹ́ lẹ́yìn o má sọ̀rọ̀ wọn láì dá o má rí àléébù wọn oore tó ń ṣe fún ẹ yẹn òun ni kó gbàdúrà pé kó máa tẹ̀síwájú kọ́wọ́ oore má dúró àbí ṣé o fẹ́ kọ́ ọwọ́ oore òkú ní dúró láyé gbogbo wa gbìyànjú lọ́dún yìí má rí àléébù ẹni tó ń ṣe ọ́ lóore. kọ́lọ́wọ́n alààyè kó túbọ̀ ràn wá lọ́wọ́ ó fẹ́ mi o lórí ọ̀rọ̀ oore tó sọ yìí ìyẹn ni wípé béèyàn kan bá ń ṣe ẹ́ lóore o má tẹ́tí sí nǹkan táwọn kan ń sọ nípa ẹ̀ láì dáa o. ọ̀nà mìíràn ó fẹ́ ju. tó fẹ́ mi bá ń ṣe mí lóore táwọn kan wá lọ ń pè mí lórí fóònù tó lọ ń pè mí sí kọ̀rọ̀ tó lọ ń sọ̀rọ̀ fún mi láì dáa tí wọ́n lọ ń gbàgbọ́ wípé àṣé irú èèyàn báyìí ló fẹ́ mi jẹ́ lóòótọ́ ara ẹ̀kọ́ tèmi náà kọ́ lọ́dún tó kọjá nìyẹn àwọn tó ń ṣètò àti ṣèyàn lóore tí wọn ò ní ipa tó fẹ́ kó nínú ayé èèyàn tí wọn ò ní ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe fún èèyàn tí wọn ò ní ìbùkún tó lọ́wọ́ pé kàkà kan ti ẹ̀ràn yàn lọ́wọ́ gan-an wọ́n tún lè bá tèèyàn jẹ́ ni má jẹ́ kó sọ nǹkan tí ò dáa fún ẹ nípa olóore rẹ ara ẹ̀kọ́ tèmi kọ́ lọ́dún 2025 ẹ̀kọ́ yẹn nu pé wọ́n wá pè é sí kọ̀rọ̀ ẹni tó ti ń ṣe é lóore tí ó sùn mọ́jú tó ń sáré bọ̀ nítorí nǹkan tó ń ṣe tó fi tìwọ́ náà sínú èrò tó dẹ̀ rún ẹ̀ lọ́wọ́ wọ́n wá ń pè wọ́n sí kọ̀rọ̀ wọ́n wá ń sọ nǹkan tí ò dáa fún wọn pa ẹ̀ wọ́n ń pè ẹ́ lórí fóònù bẹ́ẹ̀ ń ṣe fídíò kọ̀lẹ̀ ń ṣe wọ́n bá pọ̀lù má ṣe bẹ́ẹ̀ nítorí wípé ẹ̀kan tó bá bọ́ tóore bá bọ́ ẹ̀kan tóore bá bọ́ o lè má rí gbà mọ́ o tó bá yẹ pé áńgẹ́lì kan ṣoṣo tọ́lọ́run rán sí ẹni àbí áńgẹ́lì sáà kan tọ́lọ́run sì rán sí ẹni fún àkókò yẹn tí ò tí ì rán ẹlòmíì ò rí pé ó bọ́ báyìí ó bọ́ o lọ́dún 2026 yìí kò ní bọ́ lọ́wọ́ rẹ tọmọtọmọ tayátayá kò ní bọ́ lọ́wọ́ rẹ tilétilé rẹ kò ní bọ́ lọ́wọ́ rẹ ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ àbọ̀nà. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ òun ni ó fẹ́ mi a sì máa ṣojú òpó lẹ̀ a máa ṣojú òpó lẹ̀ ìyẹn di dandan ó fẹ́ mi o ẹ̀kọ́ tí mo ti kọ́ lọ́dún tó kọjá ni wípé kìrìsìtẹ́nì gbọ́dọ̀ máa wà ní ìgbáradì ní gbogbo ìgbà bóyá lára ni àtìlẹ́mìí kìrìsìtẹ́nì tòótọ́ onígbàgbọ́ tòótọ́ ọ̀rọ̀ pé mò ń wọṣọ àdúrà kan lélẹ́yìí mo ń lọ ìsìn ìṣọ́ òru mo ń lọ ìsọjí kìrìsìtẹ́nì gbọ́dọ̀ máa wà ní ìgbáradì ní gbogbo ìgbà nítorí wípé àwọn kọ́lọ́hún gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá ò ṣọ́
kọ́lọ́run gbà wá lọ́wọ́ ẹni tó ń wá ìṣubú ẹni tá ò rí kọ́lọ́run ràn wá lọ́wọ́ nínú àwẹ̀ nínú àdúrà nínú ìkíyèsára kìrìsìtẹ́nì gbọ́dọ̀ máa wà nínú ìgbáradì ní gbogbo ìgbà ogunlọ́gọ̀ kìrìsìtẹ́nì ló ṣubú lọ́dún tó kọjá nítorí pé they are just church goers ọ̀pọ̀ ajagun ló wẹ̀yìn wọ́n kàn lọ church ọ̀pọ̀ onígbàgbọ́ ló pẹ̀yìn dà nítorí pé wọ́n kàn lọ ṣọ́ọ̀ṣì lásán ni nígbà tán dé ojú ìdánwò wọ́n bọ́hùn nítorí pé wọn ò sí ní ìgbáradì nínú ẹ̀mí wọn ò sí ní ìgbáradì òun lolórin yẹn ṣe ní kírísítẹ́nì máì tí ì wá sí mi bọ́bángẹ́lì rẹ ti wí ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra. ètò Ohun Àwọn Kérúbù on FM náà ló lọ lọ́wọ́lọ́wọ́ ó fẹ́ mi jẹ́ kí n sọ léyìí fún ẹ o lọ́dún tó kọjá lára ẹ̀kọ́ tí mo tún kọ́ nìyí ni wípé ogun ilé ló máa ń pè tìta ránṣẹ́ ogun ilé ló máa ń pè tìta ránṣẹ́ tí ogun kan bá ń jẹ́ láti ta tó bá farabalẹ̀ dáadáa tó wò ó tó fi mí filẹ̀ wá rí pé ilé lógun yẹn ti bẹ̀rẹ̀ ara ilé ló kọ́kọ́ sọ wípé ẹ mọ̀ wọ́n ni ṣé ẹni báyìí lẹ́ ń sọ pé kinní kan ṣó dẹ̀ mọ̀ pé nǹkan tára alẹ́ ẹ̀ bá sọ fáwọn adáta ló máa gbàgbọ́ ara ẹ̀kọ́ tí mo kọ́ nìyẹn. òun ni bíbélì ṣe sọ wípé níbo lógun ti wá bàbá àjọ ó fẹ́ mi kó bíbélì wá lẹ́yìn o. ẹ wọ ilé ọdún mo wá ní ìtọ̀ wá jẹrọ lásán. níbo lọ̀tẹ́ sì ti wá ṣé kì í ṣe láàrin yín ni. bàbá àjọ ilé ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jà àwọn ènìyàn lónìí ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jà kìrìsìtẹ́nì lónìí ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jẹ onígbàgbọ́ lónìí ilé lógun ti bẹ̀rẹ̀ ilé ló ti bẹ̀rẹ̀ ẹ̀hún táwọn ará ta ń sọ ń pa ẹ̀ yẹn ẹnu ara ilé kan náà ti kọ́kọ́ gbọ́ pé ṣèbíyàwó ẹ̀ náà tiẹ̀ sọ pé ṣèbọ́kọ ẹ̀ náà tiẹ̀ sọ pé ogunlé ló pe ìránṣẹ́ ṣèbábúrò rẹ̀ náà tiẹ̀ sọ pé òun ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ máa kíyèsí ọ̀rọ̀ ẹnu wa ohun tá à ń sọ nípa ọmọlàkejì ohun tó sọ láàrin ìṣẹ́jú kan tó dẹ̀ dàbí àáké tó ń dẹ̀ ṣá ọmọlàkejì fún odidi ọdún bíi mẹ́wàá tí ó dẹ̀ tí ìbọn ń bẹ̀ ẹ jẹ́ àrònú o ara ẹ̀kọ́ tèmi kọ́ lọ́dún tó kọjá nìyẹn wípé ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń ja kìrìsìtẹ́nì lónìí ilé lógun ti bẹ̀rẹ̀ ohun tọ́mọ sọ nípa mọ́mí ẹ̀ ohun tí ìyàwó sọ nípa dádì ẹ̀ ohun tí dádì sọ nípa mọ́mí ohun táwọn ọmọ sọ nípa òbí wọn ohun táwọn òbí sọ nípa ọmọ wọn òun ló di ogun tó wá di ohun tá à ń gbààwẹ̀ tá à ń gbàdúrà tá à ń tọ́lé wòlíì tá à ń lọ tá à ń bọ̀ lórí lọ́dún 2026 ẹ jẹ́ ká lẹ́ẹ̀mí kí sára ètò Ohun Àwọn Kérúbù on FM ló lọ lọ́wọ́lọ́wọ́. Ohun Àwọn Kérúbù on FM ló lọ lọ́wọ́lọ́wọ́. òun ni ó fẹ́ mi o bàbá àjọ kó má dàbí ẹni pàwọn nìkan là ń dá sọ nítorí pé wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ àti pé àìsí ń bẹ̀ la ìbá wọn dá sí àìsí ń bẹ̀ la ìbá wọn dá sí ó ṣe tó bí òwe o kówó yẹn jẹ́ tọ́ Ọlọ́run kó sì jẹ́ tàwọn àgbà àwọn àgbà nínú ẹ̀mí lórí ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí máa fún èèyàn kan ní owó ọdún 2,000 naira owó ọdún ṣùgbọ́n mi ní sọ reason tí mo yẹ fẹ́ nìyẹn lówó ọdún màá fún ènìyàn kan lórí olówó ọdún lórí ètò èèyàn kan ṣo ní 2,000 naira mi ní sọ reason tí mo ṣe fẹ́ nìyẹn lówó ọdún o ṣùgbọ́n ohun tí mo fẹ́ béèrè tí mo fẹ́ kí gbogbo àwọn èèyàn bá wa dá sí ni wípé lọ́dún 2026 ní ṣókí ẹ̀yin ẹ̀ kàn pé wọlé ìrírí wo lẹ rí ẹ̀kọ́ wo lẹ kọ́ bí èèyàn bá ní 2025 lọ́dún 2025 bí èèyàn bá ní gbogbo 2025 kọjá tí ò bá kọ́ ẹ̀ kankan tàbí míì ẹni ẹ ti kú wọn tí sin ni o ẹni ẹ ti kú wọn tí sin ni o gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kan nínú ilé o gbọ́dọ̀ kọ́ láàrin àwọn ọmọ o gbọ́dọ̀ kọ́ níbi iṣẹ́ o gbọ́dọ̀ kọ́ nínú ìjọ o gbọ́dọ̀ kọ́ ládùúgbò o gbọ́dọ̀ kọ́ pẹ̀lú àwọn ará ẹ̀kọ́ wo ni ọdún 2025 kọ́ yín tẹ́ẹ̀dẹ̀rọ̀ wí kílẹ̀ rò pé ó yẹ ká múlò nínú rẹ̀ ní ọdún 2026 ó fẹ́ mi pe nọ́mbà yìí 0707 316 0403 0707 316. Hello. Hello. Hello, ẹ káàsán sà. Ìdíjà láti Kútọ̀ ló ń pè. Ẹ káàbọ̀ sórí ètò alàgbẹ̀líjà láti Kútọ̀. Àpò àlàjẹ ọjọ́ sà. Àwa ni Ọlọ́run ló mú àlàjá. Àmì
mo kí yín dáadáa ẹ̀kúṣẹ́ olúwa. Olúwa ló ń ṣiṣẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ìbéèrè yín pé kí ni ohun tí a rí kọ́ lọ́dún tó kọjá. bẹ́ẹ̀ ni. Kí ni kọ̀tàyé sọ báyìí pé mo ní ọ̀gbẹ́ láti sọ pé mo ṣe alága ìkórè ìjọ́jú aládùn tó kọjá. Mo wá sọ pé òkè kí ni mo tún lè fi jẹ́ kí ó yàtọ̀ tàbí báwo ni expectation mi mo ṣe lè meet up expectation mi. bẹ́ẹ̀ ni. èmi náà wá fi iṣẹ́ kún iṣẹ́. à ń gbọ́ yín dáadáa. láti lè jẹ́ kí nǹkan tí mo expect kó lè dùn. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n mo padà wá rí wípé tí yóò bá jókòó sójú kan ṣo ojú kan ṣo yẹn náà ló máa wà. èèyàn nílò láti ti mú kúrò ní ojú kan ṣo tó wà ó tún rò pé ṣé òun tún lè rí another way of income. láti tẹ̀síwájú. àti ní ti ẹ̀mí àti ní tara. mo tún wá padà tún rí wípé tí o bá tún wá jókòó sójú kan ṣo ní gbogbo ìgbà wọ́n lè má mọ rírì ẹ. bí wọ́n bá jókòó sójú kan ṣo ní gbogbo ìgbà wọ́n lè má mọ rírì ènìyàn. bẹ́ẹ̀ ni. tó bá tún tẹ̀sẹ̀ síwájú wà tó rò pé yes ibi tó tún ti tẹ̀síwájú yẹn wà á tún gé ní another experience wà á mọ̀ pé ibi tó tún bọ̀ yẹn kékeré níbẹ̀. tó bá tún tẹ̀síwájú gbogbo bí lọ̀gá wá o ọgbọ́n jẹ́ nìyẹn kọ́ ní gbogbo ibi tó bá dé. bẹ́ẹ̀ ni. nínú òun ẹ̀kọ́ tó bá kọ́ yẹn ìyẹn ló fi ń di alágbára. ó dáa ẹ ṣe púpọ̀ bàbá. experience jẹ́ ju owó àti ọlá lọ. ìrírí ju owó àtọlá lọ. in fact 2025 ó teach me ní a lot. tí mi lè gbàgbé ó dẹ̀ sọ mí di ọkùnrin akíkanjú. ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ ṣe púpọ̀ bàbá àmì. ó lágbára. 0707 316 0403 tàbí 0812. hello. ẹ káàsán sá. lágbára Ọlọ́run ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa. àmín. CTFM ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àmín. arákùnrin ojú àánú bàbá ṣe mí lóore mọ́ pè é láyé àti ìtọ́sí ní Abẹ́òkúta. gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ wa lójú òye tèmi níwọ̀nba bí káàdì bá ṣe lè gbé. nǹkan mẹ́ta lèmi rí kọ́ ní ọdún 2025 lánàá kọjá rẹ̀. nǹkan ẹlẹ́kìnní àìtí máa ní ìgbìyànjú àti máa sọ pé mo lè ṣe nǹkan ní nǹkan tí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó pé sí kí ní ẹnìkan sì kò dé àpọ̀dà àbí pé kò dé àpọ̀dà àbí pé àwọn èèyàn ti máa ń bá ṣe nǹkan wípé mo lọ sí i mo fẹ́ lọ fún mi ẹgbàá lọ́ọ̀ mi yẹn lẹ́nu ó dọ̀ lọ ẹgbàá lọ́ọ̀ mi ó dọ̀ tún lọ ẹgbàá lọ́ọ̀ mi ọjọ́ tí bàbá rí ilé rẹ̀ sì ti máa mú mi ẹni tó ń gbà lọ́ọ̀ mi ẹni tó ń gbà lọ́ọ̀ mi rí mi ní fẹ́ lè ṣe àwọn tó wáyé pé bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé mú àyẹ kì í ṣe pé mo ti bímọ èmi náà jẹ́ kó yẹ pa mo lè ṣe nǹkan yìí ẹ má wọrí ọlọ́ kéèkì ní pé kéèyàn ní ìfọkànsí àti máa kó nǹkan jọ ìgbà èmi náà mo fẹ́ àṣìṣe kìíní. èmi náà fẹ́ gbèrú. ó dàbí ẹni tó ń dá 50-50 náà fún okòó lórí ojú wọn ni. ó wá dá 50-50 náírà yẹn ó ti jẹ́ kó pé 20 ẹ mọ̀ pé 20 yẹn 1,000 ni. bẹ́ẹ̀ ni. òwò àgbà 1,000 yẹn ó ti pọ̀ ṣé ẹ sáré lọ já kó lórí ẹ ó dẹ̀ fẹ́ tó wẹ̀ jálẹ̀ ọ̀dọ́. ọkọ̀ tó ní ẹ máa wá parí á máa wò ká nígbà dẹ̀ ti ní sùúrù á máa wá rú á máa flashback nígbà tí ní sùúrù kì í dánwó ìwò ọ̀nà kejì tó ní bílù fún yẹn ọ̀nà kẹta ni pé ìgbìyànjú ọ̀nà tí mo sọ pé ìgbìyànjú ni pé lórí kọkàn rẹ̀ ó ní ìgbìyànjú ẹ̀dá o ló fa sábà bí ọ̀pọ̀ làyàn ọmọ ọ̀pọ̀ ṣáà ní kádàrá o àmọ́ ìgbìyànjú ẹni ló ń gbó ní ipò ọ̀la ìgbìyànjú mi lórí ilẹ̀ Èdùmàrè jẹ́ nínú wọn pẹ̀ṣẹ́ rí orin yẹn lásán ó ṣe wàásù pé mi ní ọ̀nà mẹ́ta yẹn o lágbára Ọlọ́run ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa àpòrin ojú àrùn bá ṣe mí lóore láti ìtẹ̀sí ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀ ọ̀dọ̀ wọn lágbára jù ètò ohun àwọn Kérúbù on FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ ó fẹ́ mi tún pe nọ́mbà yìí 0707. hello. hello sir. ẹ kúrò lẹ́ máa ẹ káàsán ma. yes ma. a kó ètò. yes ma. alágbá máa gbà o. àmín. orúkọ tèmi ní alájà olúwarántí mi. láti tèmi dèrè ní sábó. à ń gbọ́ yín mà. lẹ́wọ̀n nígbà tó gbogbo. àmín. àkọ́kọ́ náà mo kí yín dáadáa. bẹ́ẹ̀ni. a kú ọdún. àmín. a máa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. àmín mà. má ní gbàgbé lè tó fẹ́ ṣe léni yìí o. nínú ayé wa.
èmi mo tún pa àwọn ọmọ mi kan wá gbọ́ ohun tẹ́ ẹ sọ. Hello. à ń gbọ́ yín kékeré màmá. ẹ jẹ́ kó lè wá rí pé ká níra wa ká máa sọ pa ní èèyàn. ẹ lè jẹ́ kó lè wá pé ká bá ní sọ. bẹ́ẹ̀ ni. ká má kọ́ rẹ̀ sọ ká má dé èèyàn sọ. èèyàn lè ṣù. ẹ̀kọ́ ńlá kan nìyẹn. nígbà tiẹ̀ ẹ̀kọ́ tẹ́mi tún rí kọ́ ni wípé àfarawé ò ṣeé ṣe o. ṣe bí o ṣe mọ ọ̀rẹ́ wa. ṣe bí o ṣe mọ. ọ̀rẹ́ má ro rẹ̀ pín. pín bẹ́tà dé kàn mú o. tó o bá wò ẹnìkan ju ẹ̀ lọ lónìí o. nínú ipò nínú ọlá. tó o bá tún wò wọ́n náà jẹ́ nìkan lọ o. nínú ipò nínú ọlá o. àdúrà gbogbo wa gbà ọ́. àmín àmín ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀. 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677. wo bá ń gbé kínní sókè bá ń gbé sókè kí n dátọ̀. hello hello ètò ohun àwọn kérúbù on fm ló ń lọ lọ́wọ́lọ́wọ́ òun ni lórí ìkànnì sweet 107.1 fm ní òkè tèmídìrẹ nílùú abẹ́òkúta èmi àtọmọ màmá sẹ̀gọ̀ndógún lájọ wà ń bí o wọ́n wálé ọdún wọn tí ì padà ní o wọ́n ṣàfẹ́ palẹ̀ mọ́ gbogbo tọ́kì tó wà nílẹ̀ yìí pátápátá àti gbogbo ṣíkìn yìí wọ́n fẹ́ rẹ́yìn pọ́ọ̀tù kan tó máa lọ nígbà bá máa fi di sunday ṣá àwa mọ́tò fún ọkọ̀ gbalẹ̀ wọn lọ ó fẹ́ mi o bàbá àjọ bàbá ti sọ̀rọ̀ o wọ́n ní àwọn tó pe àwọn ọmọ àwọn wípé kán wá kẹ́kọ̀ọ́ kán wá gbọ́ ọ̀rọ̀ kó má jẹ́ àtẹnu àwọn gangan kó má jẹ́ àtẹnu àwọn gangan kó fetí ara wọn gbọ́ kó fetí ara wọn gbọ́ ọ̀rọ̀ tó ń sọ̀kalẹ̀ látòrí ìtẹ́ wá wípé lọ́dún 2026 bánú sọ má bẹ́ẹ̀yàn sọ ọ̀rọ̀ ẹnu ènìyàn máa ṣàkóbá ẹ̀rọ ẹnu ènìyàn máa mú ìṣubú wá a máa fa jàǹbá wá ọ̀rọ̀ ẹnu ènìyàn a máa mú ikú wá kàkà tó o máa fi bẹ́ẹ̀ ènìyàn sọ ọlọ́run ọ̀gá ògo nìkan ni kò bá sọ òun ni kò tú àròyé ọkàn rẹ palẹ̀ fún òun ni kò ṣàlàyé fún o òun lórí wa kan ṣe sọ wípé àárẹ̀ mú ọkàn rẹ lò pòpòrúurú ó ní sọ fún Jésù òun nìkan ni kò ṣàlàyé fún nítorí pé ó ń gbọ́ létí olùkàrà bíi àjèrè ni kó wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ ń gbọ́. kódà orin sẹ́ráfù gan tiẹ̀ sọ ó ní gbẹ́kẹ̀lé onígbàgbọ́ bíjà náà tilẹ̀ pẹ́ bẹ́ẹ̀ ni ó ní ìwọ yóò dá ṣẹ́gun bàbá yóò jà fún ọ bó o bá rìn lọ tó ń sọ̀rọ̀ ó ń gbọ́ bó o dùbúlẹ̀ tó ń ra ń wí ó ń gbọ́ létí gbẹ́bẹ̀ gbàròyé ni òun ni kò ṣàlàyé fún ó fẹ́ mi o tún bá mi pe nọ́mbà yìí. 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 làwọn ojú òpó tẹ láǹfààní láti pèsè láti dá sí ètò Ohun Àwọn Kérúbù on FM. Ohun tá à ń sọ ni wípé jẹ́ ká rí ìrírí jẹ́ ká gbọ́ ìrírí rẹ lọ́dún tó kọjá àtẹ̀kọ́ tó fẹ́ ká kọ́ nínú rẹ̀ jẹ́ ká gbọ́ ìrírí rẹ lọ́dún tó kọjá ọ̀kan lára àwọn ìrírí tó ní kò lè ṣeéṣe kó o la odidi ọdún kan kọjá kó má ní ìrírí kankan níbẹ̀ bóyá ètò tiẹ̀ ní nínú ìjọ ni bóyá ètò ní nínú ilé ìwọ náà fi kọ́ wa lẹ́kọ̀ọ́ tàbí ètò onípẹ̀lọ́rẹ̀ẹ́ ètò onípẹ̀lọ́rẹ̀ẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ èèyàn kan ní ìrírí kan sọ fún mi láàárọ̀ yìí ó lọ ṣoní ìdúró fẹ́yàn bí wọ́n ti ń yáwó ńgbà òṣò ní ìdúró fún wọn tán lẹ́yìn oṣù kan àtowó àtẹni tó lọ yáwó kò rí ẹnikẹ́ni mọ́ bẹ́ẹ̀ ilẹ̀ bá dá ilẹ̀ mọ́ gbogbo gàlẹ́gàlẹ́ bá wálẹ̀ ó ní inú ìrònú yìí lòún wà ẹni tóun lọ yáwó fún yìí ẹni tóun lọ ṣoní ìdúró fún yìí tó sá lọ yìí ó rò pé òun ṣòun ní jàǹbá ni inú ìrònú yìí ló wà tọ́lọ́run fi gbóhùn pàdé olóore tọ́lọ́run lò fóun ní ọdún 2025 òun ló túmọ̀ sí wípé ohunkóhun tó o bá ń là kọjá má fi ìrònú ṣera rẹ léṣe
má fi ìrònú ṣera rẹ léṣe má bara rẹ nínú jẹ́ yé sunkún yé ká gbọ́gbọ́ ó ṣe túraká olúwa gan sọ ní nínú ayé ìyẹ́ ò ní ìpọ́njú ó ní ṣùgbọ́n ẹ tújú ká ó lóun ti ṣẹ́gun ayé kò sọ pé àní rí ìpọ́njú o rárá kò sọ bẹ́ẹ̀ kò sọ pé àní rí ìpọ́njú ó ní ká tújú ká ni wípé òun ọlọ́run ọ̀gá ògo òun ti ṣẹ́gun ayé nítorí àwọn Kerubu FM òun náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ohun tá à ń sọ ni wípé lọ́dún 2025 tó là kọjá yìí ẹ̀kọ́ tó o kọ́ níbẹ̀ wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò tòní àti ìrírí tó rí nínú ẹ̀kọ́ fi mú wá fún wa káwa náà mú lò ká lè jọ ìrìn àjò 2026 láyọ̀ àtàlàfíà alára ẹ̀kọ́ tèmi kọ́ ní ìrẹ̀lẹ̀ òní ní ìrẹ̀lẹ̀ òní ní ìrẹ̀lẹ̀ òmọ̀yàn ní ìrẹ̀lẹ̀ òmọ̀yàn ní ìrẹ̀lẹ̀ òkàwé ní ìrẹ̀lẹ̀ òkàwé ní ìrẹ̀lẹ̀ òláṣọ ńlé ní ìrẹ̀lẹ̀ òláṣọ ńlé ní ìrẹ̀lẹ̀ má rò pé gbọ́n jura rẹ lọ o kéèyàn kan má dẹ̀ rò pé òun lè dá ayé ara òun ṣe òun ní anybody láyé yìí. I'm alone. I can live this life alone. I can live my life alone. I don't need people around me. I can live. Ọjọ́ ìwé ń bọ̀. Ọjọ́ ìwé ń bọ̀. Bàbá àjọ bákan náà ohun tó gbé ẹ ṣubú lọ́dún tó kọjá má jẹ́ ó tún gbé ẹ ṣubú lọ́dún. Má jẹ́ ó tún gbé ẹ ṣubú lọ́dún yìí. Ó mọ̀nà tó rìn. Bẹ́ẹ̀ni. Lọ́dún tó kọjá ó mọ gbogbo bó ṣe rìn tí ò jọra wọn. Bẹ́ẹ̀ni. Má tún rìn lọ́dún yìí. Bẹ́ẹ̀ni. Bíbélì gan sọ ó ní ẹ kíyèsí ọ̀nà yín ẹ kíyèsí gbogbo bó ṣe lọ́dún tó kọjá ìwọ ló mọ bó ṣe rìn gbogbo kọ́nà tó gbà gbogbo àwọn ibi tó ṣe tí ò hàn sí wa tó hàn sáàárín ìwà àtọ́lọ́hún tí ò jẹ́ kó o já gbangba má tún ṣe lọ́dún yìí má dáwọ́lé lọ́dún yìí má tún try again o irú ẹ̀kọ́ náà sọ pé kó o try again gba ọ̀nà míì olóyìnbó kan pàápàá sọ wọ́n ní it is only a foolish person that will do the same thing over and over again and expect different results tuntun ọ̀nà míì gbà wá ọ̀nà míì ṣe ẹ̀kọ́ tèmi kọ́ lọ́dún tó kọjá ni tó bá yẹ pé bó o ṣe gbà lọ́dún tó kọjá ìwọ náà wọ̀ pé òórìn re àfi kó o bá fẹ́ ṣèyájọ́ ara ẹ̀ dáadáa. ó fẹ́ mi o bàbá àjọ ó fẹ́ mi o ṣé o wà ń bí ṣá. àrùn sẹpẹ́. èèyàn kan fi ìrírí kan hàn mí lánàá ó ṣàlàyé ìrírí kan fún mi lánàá ó ní àwọn máa ń ṣiṣẹ́ alẹ́ iṣẹ́ ọwọ́ alẹ́ àwọn obìnrin mi fẹ́ lanu sọ oye ó láwọn máa ń ṣiṣẹ́ ọjọ́ àgbọ́yé ó láwọn tó bí 7 táwọn máa ń ṣiṣẹ́ ọwọ́ alẹ́ táwọn tó bá ti dọwọ́ alẹ́ bẹ́ẹ̀ àwọn máa kóra àwọn sí mọ́tò wọ́n ní kan náà àwọn ní mọ́tò àwọn wá kóra àwọn sínú mọ́tò gẹ́gẹ́ bí ìṣe àwọn gba ìgbélé ìjó lọ àwọn ajó dáadáa àwọn agbádùn ara àwọn tó fẹ́ náwó gán àwọn náwó gán wọn ó wá ní ọjọ́ kan àwọn wá lọ ṣiṣẹ́ alẹ́ yìí èjì rẹ̀ ó láwọn lọ ṣiṣẹ́ iṣẹ́ alẹ́ yìí ó nígbà táwọn wá ń padà bọ̀ ní mọ́tò wá ní accident ó ní gbogbo àwọn 6 tó kù ló kú lẹ́sẹ̀kẹsẹ̀ ó lóun nìkan lòun kù ó lóun farapa o ó ní ṣùgbọ́n wọ́n gbóhùn dọ́sùn nígbà tóun lajú ó ní fún bí ọjọ́ 2 lòun ò fi lajú ó nígbà tóun máa lajú tó máa ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fóun tó máa ń sọ pé àwọn tó kú ọlọ́run ló máa yọ ẹ́ gan òun wá rí wípé second chance lọ́lọ́run fóun lára ìrírí tóun là kọjá látọdún tó kọjá nìyẹn ó la ìrírí kọjá nínú oṣù 4 tá a mọ̀ sí April ó ní ohun tó sọ òun tóun wá wò wípé kí la bá wáyé kí la fẹ́ ní láyé kí la ní kí la fẹ́ mọ̀ kí la lè ṣe kí la ní ta fẹ́ fọwọ́ wa fà àfi kóun dojúkọ ọlọ́run ọba tó fóun ní orí ọ̀fẹ́ lẹ́ǹkejì láàrin àwọn ènìyàn 6 àwọn 7 làwọn òun ṣèkeje àwọn 6 tó kù ti gbẹ́ni ní wá fóun nìkan lórí ọ̀fẹ́ tó wá fóun yìí tí wàá tún wá da kóun tún sí lò ta ló mọ̀ gbà tí àkókò orí ọ̀fẹ́ yìí máa pín ètò ohun àwọn Kerubu owó tí ẹ ti gbé bíbélì àti ìwé orin dání so orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì tó ní kó wa méjèèjì mọ́ra ni torí ẹnìkan lọ́lọ́run fún lórí ọ̀fẹ́ tó ó gbé báíbù dání ó kú ní orin ṣùgbọ́n owó tí ẹ ní kankan nú ẹ̀ so kó padà wá kó méjèèjì kó gbọ́ lọ́run rẹ̀ mọ́. a sì ní àǹfààní láti gba ìpè méjì lórí ètò yìí òun ni wípé kílẹ̀ là kọjá lọ́dún tó kọjá ẹ sọ ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ níbẹ̀ káwa náà fi rìnrìn àjò ọdún 2026. má dẹ̀ gbàgbé pé owó ọdún wà lórí ẹ̀ 2,000 naira 2,000 naira láfi ta èèyàn kan lọ́rẹ̀. 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 36. Hello. ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́sà. yes sir. a kú àṣekùn ọdún sà. yes sir. Hello sà. à ń gbọ́ yé.
Mo ní àkó àsìkò ọdún. Àwọn náà ṣe yín bàbá wa. Ṣé olóńgbò láti láti kó? Ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ sórí ètò. Ìlú ìlà kọjá lọ́dún tó ń lọ ní pé òótọ́ rẹ̀ téèyàn mú Ọlọ́run gẹ́gẹ́ bí òkú ìfẹ́ ni ẹ̀mí òótọ́ rẹ̀ téèyàn má fi ní sọ́yàn pé eléyìí ọ̀rẹ́ mi òótọ́ rẹ̀ o. Ẹ bá wa gbóhùn yẹn sókè dáadáa, ẹ bá wa gbóhùn yẹn sókè dáadáa bàbá wa. Ẹ bá wa gbóhùn yẹn sókè dáadáa. Mo ní kò sí ọ̀rẹ́ ìgbìlá kọjá lọ́dún tó lọ 2025 pé kò sọ̀rẹ́ kéèyàn mọ́ lọ́rùn ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀. Kò sọ̀rẹ́ kéèyàn mọ́ lọ́rùn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ ní ìrírí tẹ̀yìn là kọjá lọ́dún tó kọjá. Ẹ ṣé púpọ̀ bàbá wa, ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀ àdúgbò. kò tún sọ̀rẹ́ tó dàbí Jésù, ó ní kò sí rárá. Àwọn ọ̀rẹ́ tẹ̀ ń rojọ́ fún ó kọ̀ ó gbàdúrà, ọ̀rẹ́ ló ń fọ̀rọ̀ lọ sórí bọ́ ṣe dalé rẹ rú. Àwọn ọ̀rẹ́ àwọn abánidá tí kì í bá ní débẹ̀ sórí nǹkan tó sọṣẹ́ rẹ dà. Wọ́n tó yẹ pé nínú ìjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òṣìṣẹ́ Ọlọ́run ní Ọlọ́run dá ọmọ ó mọ Ọlọ́run sórí pé o ti ń da pẹ̀yìndà díẹ̀díẹ̀ nínú àwọn ọ̀rẹ́ tó ń kó. Olórin kan tiẹ̀ sọ ó ní alábàárìn ayé kan kò lè bá ní bó bá rìn díẹ̀ á sú. Jésù nìkan ló lè bá ní rìnrìn àjò ayé, má lọ́rẹ̀ẹ́ ní Jésù. Jésù ní kò ní, Jésù ní kò ní, Jésù ní kò ní. Jẹ́ ká dì yẹn mú lẹ́nìí lórí ètò Ohun Àwọn Kérúbù on FM. Màmá wa ojú àánú bàbá màmá wa alájà Olúwarántí mi láti Sábó. Bẹ́ẹ̀ni. Alájà Olúwarántí mi láti Sábó la máa fi 2,000 naira ránṣẹ́ sí. Ǹjọ́ mọ ìdí. Ẹ ṣe àwò. Wọ́n nígbà táwọn ń gbọ́ àwọn tún pé àwọn ọmọ àwọn pé ẹ wá fi etí ara yín gbọ́ o. Kó má dàbí ẹni pé mi ni mò ń ṣàlàyé fún yín. Ẹ wá fi etí ara yín báyìí. Etí èèyàn nìyẹn fi ń gbé ìyàwó ọ̀rọ̀. Ẹ máa bọ̀ ẹ wá fi etí ara yín gbọ́. Màmá wa alájà Olúwarántí mi láti Sábó tí a bá ti parí ètò máa pe nọ́mbà kẹ́ ẹ pè mí sí nọ́mbà yẹn a wá fi 2,000 naira a wá fi ránṣẹ́ sí lórí ètò Ohun Àwọn Kérúbù. Adúpẹ́ o, adúpẹ́ ń pọ́ Ọlọ́run Olódùmarè ó fún wa ní orí ọ̀fẹ́ àrí ọdún 2025. Adúpẹ́ 2026 láyé àtàlàfíà 2025 yìí ògbólógbò ọdún gbà ni. Bẹ́ẹ̀ni, ọdún tó jẹ́ pé ó gbókira. Ọdún tó jẹ́ pé nígbà tó máa kú díẹ̀ kó parí báyìí ó kàn ń bẹ àwọn alágbára lulẹ̀ ni ó ń bẹ wọn lulẹ̀ ó ń bẹ wọn lulẹ̀. Ó wá fún àwa tá a jẹ́ ọ̀lẹ Ọlọ́run wá gbé wa sórí ìtẹ́ ó gbógun fọlẹ̀ wa. Ọdún yìí lajú rẹ lẹ o ìwọ ló ní ọdún yìí nítorí wípé ní àfojúsùn nǹkan tó ń ṣe ìwọ ló mọ nǹkan tó ń ṣe ìwọ ni ló ní vision yẹn ìwọ náà dẹ̀ ló gbọ́dọ̀ place focus nítorí pé kò sí ohun tó ń ṣe yẹn tó bá dúró lórí rẹ̀ kó dúró ṣinṣin dáadáa lórí rẹ̀ distractions lọ́tún lọ́sì wọn ní kí ló ń ṣe gan tán náà ń ṣe kí ló ń ṣe àwọn tó ní kí ló ń ṣe yẹn náà àwọn náà lọ́tún máa pè é fún urgent 2k pé ẹjọ́ nínú nǹkan tó ń ṣe sáré fún mi níbẹ̀ ṣé mo lè rí urgent 2k lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn wọn believe nínú nǹkan tó ń ṣe o ṣùgbọ́n wọ́n ń jẹ nínú nǹkan tó ń ṣe. wọ́n ti ní kò ní future. wọ́n ní kò ní future wọn believe nínú nǹkan tó ń ṣe ṣùgbọ́n wọ́n ń jẹ nínú nǹkan tó ń ṣe wọ́n ń jẹ ń bẹ̀ ń fowó ránṣẹ́ sí wọn nínú nǹkan tó ń ṣe. wọ́n rí ẹbí ẹni tí ò ní kan ṣe ṣùgbọ́n wọn ò tó ẹ bọ́. hello ta ló wà ń bẹ̀? ojú òpó yẹn hello orí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún oore tó fún wa. Máa sọ Fẹ́mi ní pásítọ̀ láìpẹ́ yìí o. Ọmọ màmá sọ̀gọ̀dọ̀gọ̀ ọmọ ògo tuntun. Bẹ́ẹ̀ bá ti announce ọjọ́ ìtàmì òróró àá announce lórí rédíò kọ́kọ́ lè wá kí ó pẹ́ mi lẹ́yìn. Kọ́ lè wá adúpẹ́ ayọ̀ là ń yọ̀ ọpẹ́ là ń dún nítorí pé wọ́n gbé wa dìgbàdìgbà wọ́n káwọ́ fọ̀lù àwọn òbí wa léjìká káwọ́ fọ̀lù mọ́ aya ọkọ mi ò dá njẹ́ olúwẹ̀ bá ṣe gbé mu ó mọ̀ lára aya mi ò dá njẹ́ bá ṣe gbé mu
lọ́dún yìí ò ní bá wọn sunkún ọmọ ò ní bá wọn gbọ́mọ gbòbí iṣu lọ́dún tá a wà nínú rẹ̀ yìí ayọ̀ ni yóò jẹ́ tìrẹ o wàá rí ìdùnnú gbà ìrànlọ́wọ́ á dìde fún ọ ojú ò ní tì ọ́ ara ò ní ní ọ́ ọfà ikú ò ní bá ọ gbogbo àṣírí òkùnkùn lórúkọ Jésù lórí ayé rẹ yóò tú sí gbangba mo sọ lẹ́ẹ̀kan sí mo ní àṣírí òkùnkùn lórí ayé rẹ lórúkọ Jésù olùgbàlà yóò tú sí gbangba mo sọ ní ìgbà kẹta gbogbo àṣírí òkùnkùn àṣírí ibi ìfọwọ́sowọ́pọ̀ ibi ìfẹsẹ̀kọsẹ̀ ibi àdéhùn ibi lórí ayé rẹ lórí àwọn ọmọ rẹ lórúkọ Jésù pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀gá ògo lórúkọ Jésù yóò tú sí gbangba ìmọ́lẹ̀ Ọlọ́run ọ̀gá ògo yóò bá ọ rìnrìn àjò ọdún yìí yóò jọ ọdún ayọ̀ fún ẹ ó fẹ́ mi o wọn náà sọ̀rọ̀ àṣẹ bíi mẹ́ta bíi mẹ́rin kan. ẹnu àgbà kò ṣọra nígbà fẹ́ jẹ tọ́kì ò gbọ́ sí mi lẹ́nu. tọ́kì ló tọ́ sẹ́nu ọmọdé ṣe mọ̀ pé ọmọdé bá rí omi àṣàkàrà. nígbà oúnjẹ tọ́kì ọdún tọ́kì ò gbọ́ sí mi lẹ́nu ìwọ náà sàn kankan. ṣùgbọ́n ohun tèmi ṣàmọ̀ ni wípé ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ la máa fi làájá o ẹ̀rín ló fi bẹ̀rẹ̀ o ò ní fi kú parí ẹ o wọn ò ní fi kú rántí ẹnikẹ́ni ohun gbogbo tá a wá dáwọ́ wa lé tá à ń fẹ́ lọ́dún yìí ayọ̀rísí rere nígbà tọ́dún yìí bá máa parí èmi àti ẹ àjọyìn Ọlọ́run bẹ́ẹ̀ náà ló máa rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ó fẹ́ mi. ilé ti yá o torí ilé ọdún ó ti ń kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ilé yáná ilé yá ọdún àwọn kìnnìkan títí ọjọ́ mẹ́jọ táàtù fi padà wá sórí ètò Ohun Àwọn Kérúbù on FM ní ìkànnì tó ń dún gbẹ̀mù sweet 107.1 FM ní òkè tèmídé ní ìlú Abẹ́òkúta Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi ó fẹ́mi lẹ́mọ̀ tẹ́ máa ń pè mí dáadáa ọmọ màmá ṣẹ̀gàndògo ọmọ ògo tuntun káfíńrẹ́ àtayọ̀ pàdé ó dàbọ̀. ẹ pè mí sórí nọ́mbà yìí lẹ́yìn ètò bẹ́ẹ̀ ń fẹ́ bá wa atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ pè mí sórí nọ́mbà yìí lẹ́yìn ètò 081-655-372-83 081-655-372-83 081-655-372-83 kí màmá alájà olúwarántí láti sábó kí wọ́n pè sórí nọ́mbà yẹn lẹ́yìn ètò a ó fi 2,000 naira a ó fi ránṣẹ́ sí wọn nítorí pé wọ́n láwọn ń gbọ́ àwọn tún pé àwọn ọmọ àwọn pé ẹ máa bọ̀ ẹ jẹ́ kájọ máa gbọ́ ìrìn àjò rẹ dáadáa lọ́dún yìí o má ṣàbòsí ẹni ẹ̀ló ìrìn àjò rẹ dáadáa lọ́dún yìí o má ṣàbòsí ẹnikẹ́ni o má ṣàbòsí ẹnikẹ́ni o má dìtẹ̀ ẹnikẹ́ni o má gbẹ ẹnikẹ́ni ṣubú o ọdún ayọ̀ ni ó jẹ́ fún wa lórúkọ Ọlọ́run ọ̀gá ògo ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà níkọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe a ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹkún ọ̀fọ̀ ìbànújẹ́ ó kéré tóbi kò ní ráyè lọ́ọ̀dẹ ẹnikẹ́ni nínú wa ní orúkọ ti Jésù Kristi shalom shalom.